amóhùnmáwòrán kan àtàtà tí aráyé gbọ́. JigiAlara TV ni wọ́n sọ. ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje JigiAlara. sinimá méje tó lóyin ládùn. sinimá titun méje la gbé jáde. láti JigiAlara. JigiAlara lórí YouTube. àwọn sinimá yẹn rèé o. ìlú ní àkọ́kọ́. Okuta Apere lẹ́lẹ́kejì. àjẹ́ tó pọ̀ máa wo lẹ́lẹ́kẹta. Opin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. ọba làkọ́lé ìkarùn-ún. Afojudi lẹ́lẹ́kẹfà. Ajike ẹlẹ́kọ̀ọ́ ní keje o. JigiAlara ti gbé jáde kàṣàgbà o. lórí YouTube ẹ ó ti wọ́. àwọn akọkọlùkọ lóyin ládùn rọ̀ wọ́n pàtòkè tilẹ̀ sinimá méje tá a gbé jáde rèé látọwọ́ JigiAlara lórí YouTube. ìlú làkọ́lé alákọ̀ọ́kọ́ JigiAlara àti Rose Odika ní co-producer. Okuta Apere lẹ́lẹ́kejì JigiAlara gangan fúnra ẹ̀ ló producer. àjẹtòpamọ́wò lẹ́lẹ́kẹta JigiAlara àti Lẹ́lọ́wọ́wà ní co-producer. Opin ọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin Fatai Karim àti JigiAlara ló jọ producer. ọba lẹ́lẹ́karùn-ún Tampan Ido local government àti JigiAlara ló jọ pawọ́pọ̀ láti ṣe. Afojudi lẹ́lẹ́kẹfà Latif Quadri àti JigiAlara ní co-producer àti ẹ̀ náà. Ajike ẹlẹ́kọ̀ọ́ ní sinimá ẹlẹ́ẹ̀keje Unity Caucus àti JigiAlara ní co-producer. àwọn Nollywood superstars ló kópa nínú àwọn sinimá yìí. ẹ máa gbádùn gbogbo àwọn sinimá méjèèje ìlú Okuta Apere àjẹtòpọ̀máwo Opin ọ̀rọ̀ ọba Afojudi Ajike ẹlẹ́kọ̀ọ́. àwọn sinimá méjèèje yìí ní kẹ́ ló máa wò lórí YouTube tó jẹ́ ti JigiAlara. Adéọmọdé ni executive producer àwọn sinimá wọ̀nyí. kò sí àṣàdànù ń bẹ o. ẹ kún ti mọ̀ pé gbogbo àwọn sinimá wa ló máa ń stand out yàtọ̀. JigiAlara ní kẹ́ subscribe sí o. ẹ download ẹ share ẹ like ẹ. tẹ́ ẹ bá ti ń wo gbogbo ẹ̀ lẹ́ ó gbà wípé ó kọjá àfẹnuròyìn. JigiAlara ní bàbá gbogbo wọn. JigiAlara ti gbé jáde kàṣàgbà o. lórí YouTube.